ṣe mọ́ ọdún wa ń do ìyà lélẹ́yìí eléyìí ni ṣèwà ti pílà bá ṣe mọ́ lọ́mú lẹ́nu ìjà ṣèwà ti pílà bá ṣe lọ́lé kárí ará Yorùbá ká bá sọ̀rọ̀ ni kó àmọ́ bá ṣe lọ́lé alájí ẹ̀wọ̀ ọ̀rọ̀ pọ̀. kí ni àbí kan ṣe ọ́ ni ètò tí sọ́bọ̀ látàárọ̀ pọ̀ ibi tá a wá fẹ́ gbọ́ ò débẹ̀ ọwọ́ lọ́rọ̀ pọ̀ nínú pákó kí ló ṣẹlẹ̀ ń bẹ̀. aṣáwẹ̀ bá a ṣe wẹ̀ tán ìfẹ́ sọ ibi àárín yìí ní sí orí rédíò shaving stick àti pépà ó bá ní ó fárun orí mi kó fárun abíyá mi méjèèjì kó lè fárun abẹ́ mo ní sọ́wọ́ náà filẹ̀ òun lòun filẹ̀ sọ́wọ́ náà filẹ̀ òun náà ó sọ fún un pé òun filẹ̀. wọ́n pe ìyá báràkà tó jókòó yìí wọ́n wá síbí ìyá ìtọ́ pé wọn ò mèmí ẹ̀ẹ́mẹ̀mí tí mo wá bì 33,000 ni wọ́n wọ ilé yóò fi pé nọ́mbà Ghana tí wọ́n wà tẹ́ ẹ sọ fún mi tí mo wá sílé yín tẹ́ ẹ sọ mọ́gbà àyà lẹ́lẹ́mọ̀ mi ọ̀dà nígbà tẹ́ ẹ wà tí mọ̀ mi ọmọ yín tọmọ mi lọ sáà mọ mi lé fọmọ mi jáde tọmọ mi bá wà ẹ dákun wọn sì láwọn bá ń pòjì fọmọ mi mo yóò kì í sẹ́wọ́n wá pò fún. láàrin oṣù kan ló sáré pọ́n báwọn. ó yà mí lẹ́nu sá. ó pọ́n tán. bẹ́ẹ̀ni sá. ó dédé. bẹ́ẹ̀ni sá. ṣúgà ajá ó ti pọ́n wìnì kékèké. bẹ́ẹ̀ni sá mo sáà ní nǹkan tó bá gbà láfi fún so àwọn ènìyàn sábà mímí sọ̀rọ̀. ṣé wọ́n ní àwọn gbèsè ara ní ibi tá à ń bọ̀ yìí ó wá di ilé pákó mo ní ilé pákó mo ní sáà dà lẹ́nu níbí ni eléyìí sáà rẹ̀ rìn ní ẹ má gbèsè Ìbàdàn rẹ bí kí ló ń ṣẹlẹ̀ ó bá ní eléyìí sáà rẹ̀ rìn. ọbẹ̀ ata nìyẹn ọbẹ̀ ata TV ilẹ̀ wà yìí eléyìí túkà màmá ó wà yà mí ẹ jẹ́ ká jọ wo ohun tó ń ṣẹlẹ̀ lóde let's go there. ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ alájọ yọmí kò ní bàjẹ́ o. àmì tí inú ò ní bàjẹ́. mo ti ń kó yìí bí láti bàtà ti tunu àwẹ̀ tán ni. kí ló ṣẹlẹ̀ gan-an. mo fojú kàyìn lájà làjì ìbànújẹ́ mi ó ti dẹ̀yìn lálẹ́ yìí. àmín. ìgbà kejì tí mo fojú kàyìn lónìí yìí ìbànújẹ́ mi ti dayọ̀. àmín. gbogbo ayé ní bẹ́kún wá bí ẹ̀yin náà sì mú jáde èmi náà sì mọ mẹ́kún wá bí èmi náà sì mẹ́rin jáde níbi lálẹ́ yìí. àmín. lájí mi lẹ́ ní ìka fọlọ́hún. kí ló ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ pé ọmọ mi Zainabu ọmọ tọmọ yẹn bí ó ṣaláìsí ọ̀dọ̀ mi ló wà mo dààmú lórí ọmọ yẹn padà kù sí usage ni ọmọ yẹn dín dípò kú ìyá rẹ̀ dé ó bara jẹ́ gbogbo àwọn yẹn bá mi bẹ́ẹ̀ tiẹ̀ kò gbọ́ ọ̀rẹ́ ẹ̀ jókòó yìí ẹ pé kó mọ̀ bara jẹ́ mọ́ kọ́ mọ tẹ́ni èkú ó ní èmi gan mi mọ́ gbogbo kọ̀ǹsà tí mo wà èmi gan padà ń gbà tó ìbò ní pẹ̀lú gbogbo àwọn láti mo sì lórí ọmọ yẹn. ọ̀rẹ́ rẹ̀ tó jókòó yìí. ó tó jókòó yìí ọba dé ládẹ ẹjọ́ yẹn òun náà bá sábà sọ̀rọ̀ ó bá sọ àjẹun nǹkan kan tó bá di lọ́la wọ́n wà mọ́ lọ sọ́dọ̀ ọ̀hún ọ̀sàdìjọ́ kejì ọba wa sáwà mọ́ ọmọ mi lọ sọ́dọ̀ nílé wọn lọ́ọ̀rẹ́ méjì lẹ́yìn ilé epo dí òkò nílé ọ́fíìsì abẹ ó sá mu lọ báràkà ó mú lọ nílé ìyá rẹ̀ mọ̀ ó mú lọ síbẹ̀ nítorí mo lọ síbẹ̀ níbi tó yẹ lásìkò tó yẹ kí ọmọ mi mo bá lọ síbẹ̀ mo délé wọn mo bá mọ́ mi mo kí wọn mo ní mi ọmọ mi kó wálé ní bá kí àwọn ilé ọjọ́ wọn àbáṣe mẹ́mi mo lé mi mẹ́mi Zainabu ọmọ mi ni mo wá Zainabu pé nọ́mbà ẹ̀kọ́ lọ́wọ́ wọn mọ̀ sí lára àdéhùn lọ sí Ghana tẹ́lẹ̀ bá mọ̀ pé káàdì ibẹ̀ nọ́mbà abẹ 3,000 mọ̀ ni èyí ò fi pèrè nọ́mbà káàdì ibẹ̀ Ghana bá wò má bí dédé mi ń sẹ́ẹ̀tì ńlá lọ mo délé mo ṣàlàyé fábùrò rẹ̀ ó lóun náà pé nọ́mbà ẹ̀kọ́ lọ ó ní yàtọ̀ rífin mo ní mùsùlùmí lé wọn o mọ̀mẹ́ ẹ̀ ní Ghana ni wọ́n lọ káàlì 3,000 ni yóò fi pè wọ́n àdúrà náà ló ká mọ ìgbà fún ọba ìgbà wọn sì ti jọ lọ ọkàn mi balẹ̀ ó di bí ijọ́ kejì ẹ̀ ó sá pé òun náà lè rí àṣẹ ìfìlà ló pé àbúrò Aisha òun náà ló jókòó yìí ọmọ mi lọ ìlọrẹ Zainab ni Aisha àbúrò ẹ̀ ní Aisha. ok Zainab lọrẹ tí. Zainab lọrẹ tí báràkà lọmọ tèmi. ọjọ́ rẹ̀ báràkà bẹ́ẹ̀ni báràkà ni ìyá Zainab. èmi ni ìyá Zainab. ìyá kínlẹ̀ yìí. ìyá Sheriff. ó tẹ̀lé kọ́sà pé nọ́mbà àbúrò rẹ̀ pé àǹtí ẹ̀ Ghana ló wá o owó ń bẹ lọ́wọ́ ẹ o sọ fún pé kó fowó fúnra sí ẹ o torí kè náwó ń tiẹ o ọmọ yẹn bá sọ fún mi lálẹ́ nígbà tó ọmọ yẹn ti sọ́ọ̀bù dé níṣó tí wàá pè ó ní òun ètí pè wọn nígbà ọmọ yẹn ti di pé ọlọ́sí ṣọ́ọ̀bù ọmọ yẹn dé lálẹ́ ẹjọ́ kejì ọmọ yẹn sọ fún mi pé àìsàn ló bu wọn ti bó ń ṣe ń di owó tó yà sí lọ́nà lókun la jẹ́ kémi náà ṣe ìgbọ́ wọn wáyé tó ń bá ti ní data máa gbọ́ fọ́ọ̀sì yọ mọ̀ sáyẹ́nsì àrà data ọmọ yẹn ó pè ń bá sì di pé mìíràn ohun tí wọ́n ṣe pé ohun ní wọ́n ti lé nǹkan mìíràn ó ti lé lọ́bẹ̀ tó ní sẹ́ba ní máa gbọ́ fọ́ọ̀sì bá ti yá tó ń bá ti rà data musawa àrètí yẹn ni nígbà wọn àdìgọ́ ya ọmọ mi náà mọ̀ pé nọ́mbà àti kọ́ ọmọ mi ní kó pé àwọn àbúrò mi tí ó máa ń pè náà wọ́n ní kó pa wọn báwo la ṣe wá ṣe báyìí òun ni kò bá sí bí on the 28 oṣù kẹwàá yẹn a pè nọ́mbà kọlọ musa ṣe di pé n bá àwọn ilé nọ́mbà kọjá lọ́dọ̀ mi ní wo òdùnmí ni báràkà n bá lè mú ìgbà wọlé dé ọ̀rẹ́ rẹ̀ ń kọ́ bá ní bóyá má dìgbà túnú àwẹ̀ ní kó tó dé bóyá gbà túnú àwẹ̀ báwo kí ló tẹ̀mí yọ dé bá má dìgbà túnú àwẹ̀ ni o ọkàn mi ò gbà mọ́ musa kún fàdúrà mu ni bó wà ní sẹ nígbà mi ò gbà musa wà síbí nígbà mo débi àwọn tó ọmọ bí náà wọ́n júwe fún mi mi ò bí tẹ́lẹ̀ musa wà mo kọ́ bá ń wá nígbà tí òye mi sí musa wà lè fáwọn ènìyàn ènìyàn ṣé bí ta ni àjọ lọmọ ni àwọn tí àjọ lọmọ ni wọ́n ti dé máa padà lọ síbẹ̀ nígbà tó padà wá àgbà ni mo ti ń pò yìí bí mi ìsìlẹ̀ ní kìnìún náà mo ń dá pò yìí bí gbogbo gbà àtìgbà yẹn mi sáyé kọ́ta mu ọmọ mi
mi sáfojú ọmọ mi àwọn sá ti pé wọ́n dé ọmọ mi ò dé mi ò fojú kọ́ ọmọ mi nọ́mbà rẹ kò sí lọ mo jọ wá pé tó wá pé báràkà mo ní báràkà ìgbó sẹ́yìn bó ló ṣe jẹ́ bóyá ẹ lè lọ yẹ̀wò sí o tẹ́ bá wá yẹ̀wò sí tẹ́ bá wá wí bóyá kẹfà bóyá mi ò tí fẹ́ wálé nu mo ti ṣe gbà wá bínú pẹ̀yẹ̀ yẹn gbà mí ọ̀rọ̀ yóò yé mi má ní kí n mọ̀ lọ fà ọmọ mi bí a máa fọ ọmọ mi sọ bá àwọn ọmọ mi ni o ìyá àwọn bá mi pè lẹ́gbẹ̀ẹ́ ta tí ń wá bì wọ́n pè ya báràkà tó jókòó yìí wọ́n wá sí bì ìyá sọ pé wọn ò mèmí mo lẹ́yìn mèmí tí mo wá bì 33,000 ni wọ́n wọ ilé yóò fi pé nọ́mbà Ghana tí wọ́n wà tẹ́ sọ fún mi tí mo wá sílé yín tẹ́ sọ mọ́gbà yà lẹ́lẹ́mọ̀ mi ọ̀dà nígbà tẹ́ wà tí mọ̀ mi ọmọ yín tọmọ mi lọ lọ́sà mọ́mọ́ mi lé fọmọ mi jáde tọmọ mi bá wà ó ẹ dákun wọ́n sì láwọn bá ń pòjì fọmọ mi mo yóò kì í sẹ́ wá pò fún kò yé mi o ẹ dákun ẹjọ́ ẹgbà mi ò lẹ́ níka fọlọ́ mi lè yé mi ní bàbá. ok wọ́n fẹ́ kí lórúkọ ọmọ yín mà. ọmọ mi Zainab. Zainab kí lórúkọ ayé àǹtí. Barakat. wọ́n fẹ̀sùn kàn yín àǹtí Baraka pé ẹ̀yin lẹ mú àǹtí Zainab lọ sí Ghana ṣé Ghana ni àbí Libya. Ghana ni Ghana sì tún dáa ju Libya lọ. àǹtí Barakat ẹ̀yin náà lọ Ghana rí orúkọ yín mà. Sakiru Barakat. kí ló ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ pé ọmọ wọn Zainabu ọ̀rẹ́ mi ni so mi dẹ̀ lè sọ pé kì í ṣọ̀rẹ́ mi ẹgbẹ́ ilé kan náà ni àjọ ń gbé ó wá ṣẹlẹ̀ pé èmi ṣáà ti kúrò ní ibi tán ń gbé ibi tí àjọ ń gbé ní kẹ́hìnsì so èmi wá lọ dàgbálé ní sáìdì ọ̀nà rẹ̀ méjì mo wá ń gbé bẹ́ẹ̀ ó wá ṣẹlẹ̀ pé Èkó ló wà ó ti ṣọ́ọ̀bù pa lólu Èkó ó ní iṣẹ́ ọwọ́ so ó wá pè mí pé ó rí ọmọ òun pé kí n lọ yẹ̀ wò ìgbà tẹ́mi dé kẹ́hìnsì mo gbọ́ pọ́n náà mo ti kú mo jókòó sí ọ̀dọ̀ àwọn tèmi ti máa ń ṣeré ó ṣàdé lálẹ́ mo ṣàpè pé ṣó ti dé olóhùn ti dé mo wá pe àwọn tájọ lọ ibẹ̀ lọ́sàn pé ó ti dé ó yẹ já lọ kì í àtó 6 àlọ́lé wọn àbámọ́mi àkì mọ́mí ẹ̀ sáà ní kí n pẹ́ẹ́tì ẹ̀yìn kankan ọmọ tèyìn èkú ìgbà kan mo ṣáà pẹ́ẹ́tì ẹ̀. ọmọ ọdún mélòó lọmọ náà. ṣé tó kú ó fẹ́ going to 3 years báyìí. okay. so mo ṣáà pẹ́ẹ́tì ẹ̀ bí mo yẹ pẹ́ẹ́tì ẹ̀ ó ṣáà ó ní mo ní ìwò tó bá ti dọ̀la màá wá nǹkan kan 7 wá lù láàárọ̀ bí nǹkan bíi after 7 mo ṣáà lọ bí mo ṣe wá débẹ̀ n bá rí wọn mọ́mú ẹ̀ kàrọ̀ àkú ọ̀rẹ́ yẹn àná Ọlọ́run pè ní owó rẹ mo ní já lọ ọ̀dọ̀ mi káwọn èèyàn mọ̀ wálé kọ́ mọ́ àmọ́ kí ọ pé irú nǹkan báyìí pé ó kéré ju káwọn èèyàn mọ̀ kí ọ ní ìkíní lọ Ọlọ́run jà sóore ṣe mo sáà mo mú lọ ọ̀dọ̀ mímí ní mo sọ ọ̀dọ̀ mímí. tọ́lọ́dà mímí ló mú lọ tẹ́lẹ̀. mo mú lọ ọ̀dọ̀ mímí sáà ní. mímí bó. mímí sáà ní. ọlọ́mọ jẹ pé mọ ìyá yín mọ́ mi. mímí sáà kí wípé pẹ̀lẹ́ kínní kan wọ́n wá rán ọmọ lógì wọ́n pògì fún àjọṣeré nínú yàrá wọn àṣegbègbè ó dìrọ̀lẹ́ a padà sílé ọ̀dọ̀ tèmi. mọ́mì rẹ ni wọ́n pògì fún. bẹ́ẹ̀ni a padà sílé ọ̀dọ̀ tèmi. látọ̀dọ̀ mọ́mì rẹ. látọ̀dọ̀ mímí látọ̀dọ̀ mẹ́ẹ̀mí a padà sílé ọ̀dọ̀ tèmi. ọ̀rẹ́ pé wọ́n bó ṣe gbé wọn tẹ́lẹ̀ náà. a padà sílé ọ̀dọ̀ tèmi bá ṣe wá padà sílé ọ̀dọ̀ tèmi ojúmọ́ kan mi ìdẹ̀lẹ́ mọ́dọ̀dọ̀ mẹ́ẹ̀mí lójúmọ́ kan ó ṣàdárọ̀ ọjọ́ kejì mo ní ká mọ́ wà bọ̀rìn lé nìṣó ń bẹ́ mi ìfẹ́ dárúkọ ilé epo yẹn ni ilé epo kan wà ní tòsí ọ̀dọ̀ mẹ́ẹ̀mí máníjà àbí àjọ máa ń ṣeré níbẹ̀ ni mo ti máa ń ṣeré. so máa ń ṣe ọkàn làdí oko ni o. ẹ mọ yìí sọ̀rọ̀ nígbà tẹ̀ ń sọ̀rọ̀. ìyá ọ̀rẹ́ rẹ ni máa sọ tiẹ̀ lọ. ok so aṣáájọ ń ṣeré níbi ibẹ̀ ìjọ kejì ó wá tó jọ kẹta tọmọ yẹn ṣaláìsì àjọ wà nínú ilé epo yẹn náà ní tá a jọ ń ṣeré mọ́mí ẹ̀ ṣáde Zainabu àwọn kì mí àwòṣe ọkọ mi kankan ní yàrá yín òmùlámì wọ́n pè bọ́ sí ẹnu géètì mi mọ̀ kọ́tọ́jọ lọ sọ mo wá bí mo ní Zina kí ni mọ́mí wa sọ ó ní wọ́n ní ìjọ́ wo lòun padà lọ sẹ́kù mo ní kí wàá lọ sọ ó lóun sọ fún wọn pé òun lọ lọ́la mo ní sọ́la ni wọ́n náà wà ń lọ ni ó ní òun máa lọ lọ́la sí ọ̀túnláṣá mo ní òkè ó wá ṣẹlẹ̀ pé ọmọ Zainab yẹn ó ní boyfriend kan ní ayékalẹ̀ eléyìí Zainab yẹn àti ọmọ Aisha àwa mẹ́rẹ̀ẹ̀rin lájọ wà nílé lájọ ń gbélé so Aisha wá wọ bàtà Zainab jáde bó ṣe wá wọ bàtà Zainab jáde Zainab dẹ̀ ń lọ ọ̀dọ̀ boyfriend yẹn lálẹ́ ó ṣàfẹ́jọ́ sún mi ara yìí sórí nǹkan tí Aisha ṣe máa lù pa láwọn lánàá sí kinní kan kò sẹ́ni tí ó rí post yẹn gbà tí mo post yẹn wọ́n wá èmi ti wá ilé tàṣẹ gbà láti wá gbọ́ pé wọ́n ti ń jà ń bẹ̀ ó wá ní ẹnìkan bí ọ̀rẹ́ mẹ́mi ní àdúgbò ibẹ̀ àwọn yẹn a máa ń rojọ́ fún wọn wọ́n máa ń bá wa dá sí ọ̀rọ̀ àwọn náà mọ̀ gbọ́n mi lálẹ́ gbogbo wa wá kóra wa lọ ibẹ̀ ń pé kán mọ̀ jà ní ilé tí mo ṣẹ̀ gbà wọ́n sà lọ nara wọn ní ilé yẹn wọ́n nara wọn náà dáadáa. Aisha wọ́n nara wọn tẹ́jẹ̀ yọ mọ́mì yẹn ẹnìkan wá dáhùn pé kí n lé gbogbo wọn pé kí gbogbo wọn mọ̀ sí ní ilé ọ̀dọ̀ mi mọ́ àtẹ́lẹ̀ àti Aisha àti Zainab ẹ lọ gbẹ́rù yín ẹ ṣàgbọ́n kan tí wọ́n sọ ó bá gbẹ́rù ó dé kù a máa ń sọ̀rọ̀ dáadáa nígbà tó fi lọ́gà a máa ń sọ̀rọ̀ ó ṣáà lọ ilé náà lọ o ìtọ́wálẹ́yìn mi náà lọ o ó wá ṣẹlẹ̀ pé bí gbogbo wa ṣe wá ti scatter ẹ máa mọ chat ní orí fún àjẹ̀dọ́ ń dájọ́ online èmi ni mo wà ní ìkí ẹ̀ àjọ yẹn ó ní kí sẹ́ndì 2000 sí àbúrò òun
mo wá sẹ́ndì 2,000 sí báláǹsì ẹ̀ tó kù mo sẹ́ndì ẹ̀ sí ó wá ṣẹlẹ̀ pé ó wá dijọ́ kó bá mẹ́sẹ̀jì mi ẹ̀lú bá kàbáwò ni mo ní dáadáa ni mo wà ọlọ́mọdé ojú kòkòrò pa mí ó bá ní òun mà ti travel mo lè travel lọ́ọ́bó ó kọ́kọ́ ní Egypt ó tún ní Ghana mo ní Ghana kí ló ń ṣẹlẹ̀ ta ló dágbére fún ta ló sọ fún ó ní kò sí nǹkan kan jọ kò sí nǹkan kan kẹ̀ ó ní kò sí nǹkan kan bóyá mo bá lè jọ ọlọ́run jọ mọ̀ fi sọ rẹ̀ sọ gbogbo wa ó ní ó wá mọ̀gán tó tẹ̀ ṣẹlẹ̀ ní pé wọ́n ń wá ọmọ ṣẹ́ mo náà ń wá ọmọ ṣẹ́ mo ní èmi ṣe yàjọ ẹ̀sà tí bá jẹ́ yàjọ ẹ̀sà ní ìsinyìí ni o lè sọ pé ó ní kò síṣẹ́ tí ó sì ń bẹ̀ bí mo ṣe wà yìí télọ̀ ni mí tó ti yé mi ti ṣe freedom bọ̀ mo ti ní machine méjì èmi náà wá rò pé nǹkan tí màá fi mọ jókòó lé ọ̀rẹ́ mi nìyí kò lè parọ́ fún mi kò dẹ̀ lè sọ nǹkan tí kò dáa fún mi ó bá ní kí n sọ fún Àìná náà o ìyẹn ilé ń bá ní Àìná afa Zainab ṣé kò tẹ́sítì ẹ̀ ní ó ní kò tẹ́sítì mú ní ó mà ṣe báyìí wọ̀ pé wò ní sẹ́ ó ní kò sì ṣiṣẹ́ tí ó sì bẹ́ẹ̀ ó ní ìwọlé máa lọ sọ kémi máa rán sọ kí eléyìí máa lọ sọ eléyìí bá ní wo méjì alẹ́ jẹ́ mọ̀ pé travel ewu òun lórí èmi náà sì rè bí láti gbà tí mo ti ń bá láìwù mi kiri ilé báwọn lè kó lọ kiri àgbo kò mọ́ mi lára eléyìí bá ní ọmọ pẹ́sẹ̀ òun ò dúró mọ̀jà ká lọ nǹkan bá ní jẹ́ àlọ́ ló lè pè é ṣé ọdún yóò tún wá bọ́wọ́ wa lọ́wọ́ ni nǹkan kan eléyìí ó sà lọ èyí lọ kò jẹ́ ìmọ̀ ìgbà tó eléyìí gò sọ fún mi ìgbà tó lọ mọ́. bóòlù eléyìí ṣe rí tiẹ̀ ṣebí wọ́n ló pè. àjọ ní kọ́ńtàtì ẹ̀ náà ni ó kọ́ńtàtì eléyìí náà ó tẹ́sítì eléyìí náà ní WhatsApp. ó sà sẹ́ndì nọ́mbà màdàmú sí mi pé kó mọ́ dàbí pé irọ́ ni òun pa nọ́mbà màdàmú ní kí n bá wọn sọ̀rọ̀ kí n ṣe màdàmú náà sọ̀rọ̀ bí èèyàn gidi ó ní tí n bá lè rán iye èrò tí bá ti lè rán lójúmọ́ màá gba 50,000 lọ́sẹ̀ màá gba 60,000 lọ́sẹ̀ bí mo bá ṣe lè ṣiṣẹ́ sí i múnà ó mọ̀ pé mi náà kọ́ gbà sọ emergency rè kọ́ láwọn ò gbà nísìnyìí ó mọ̀ yìí sí ní ti ọ̀bẹ ẹ̀bẹ̀ yìí kè é pẹ́ ó bá ní ìtorí ẹ̀ náà lòdì ń sọ fún ọ mo ní jáwọ́ àti ẹ̀kọ́kọ́ ọ̀rẹ́ mi àwọn náà ti sọ pé tóun bá ṣe rí sọ fún mi o kí kankan bóyá àbúrò rẹ náà wà bọ́ mo ní ẹ ṣáàjẹ́ mi kọ́kọ́ lọ ná àṣàdé bẹ́ẹ̀ àti lọ mo bá lọ mo gbéra. eléyìí ti lọ mo ṣàgbéra mo lọ́dọ̀. kò sọ fún ẹ tó fi lọ. kò sọ fún mi tó fi lọ mo lọ́dọ̀ mímí Zainabu mọ̀ ni ó mú travel kan wà mímí bá ní travel lórí burúkú oṣù gbádùn nǹkan kan bá nà mímí sọ̀rọ̀ kí n sórí rẹ ni ẹ jẹ́ ń lọ mímí bá nà ibo ló ń lọ ìfọwọ́sí nǹkan kan àwọn tí mo á mọ̀ pé mímí mọ́ gbọ́rọ̀ sí lẹ́nu mo wá lọ play voice note Zainab mo lọ play rẹ̀ fún wọn pé sí mímí ò fẹ́ kí n sórí rẹ ni ẹgbẹ́ nǹkan tí Zainab sọ nínú voice note yìí ó tún sẹ́ndì fọ́tò rẹ̀ kan sí mi tó ti pupa tó ti funfun mo ní lẹ́nu jọ́wọ́ sí jọ́wọ́ ni Zainab ti yá rí báyìí èmi ò lọrin tó wá gbà ní. àfin ó ti pọ́n wìnì kìkì. bẹ́ẹ̀ni sà. ó tún ọ̀sẹ̀ mélòó tó rí gbẹ̀yìn kó tó di pò padà rí fọ́tò ẹ̀ kó ti pọ́n. mi rí láti ìgbà tó ti kúrò lọ́dọ̀ rẹ̀. ìgbà tó kúrò lọ́dọ̀ rẹ̀ náà ni ó tó sùn mélòó sígbà tó rí fọ́tò rẹ̀. láàrin oṣù kan ló ti sáré pọ́n báwọn. ó yà mí lẹ́nu sà. ó pọ́n tán. bẹ́ẹ̀ni sà. ó dédé. bẹ́ẹ̀ni sà. ṣúgà ajá ó ti pọ́n wìnì kìkì. bẹ́ẹ̀ni sà mo sáà ní nǹkan tó bá gbà láàfin fún so àwọn ẹni yẹn sábà mímí sọ̀rọ̀ mímí làwọn ò fara mọ́ ìlúkìlù ní lílọ àwọn ènìyàn ṣáà ní àṣẹṣà gbọ́ ohun ọmọ tó dárúkọ yìí sì rè kò ṣàjòjì sí yín ọ̀rẹ́ rẹ̀ ní ìkankan mo ṣáà play voice note yẹn fún mẹ́ẹ̀mí bí mẹ́ẹ̀mí ṣe wá gbọ́ voice note mímí náà àwọn ò ṣáà fara mọ́ mo play voice note yẹn fún àwọn ẹni tí mo lọ mú bá mímí pé káwọn náà gbọ́ pé ṣé Zainab wà mọ́ parọ́ fún mi àwọn yẹn náà ṣàgbọ́ mo ṣáà bá mímí sọ̀rọ̀ mímí ìní pẹ́ dé ìkankan màá tètè dé ẹjọ́ ẹjẹ́ ń lọ wọ́n sà láwọn ò fara mọ́ èmi ṣàfagídí lọ mo ṣáà lọ dágbére fún wọn pé ọ̀la ni màá lọ o ibi tí mò ń lọ o. ẹkùn wọn dé Ghana o. mímí sani àwọn ò ṣàfara mọ́ yín kankan ó dà wá mú ọmọ rẹ nígbà náà ìgbà mo ní ẹ̀wò èwo gan ni báyìí láti pé tí n bá ń sórí eyín ní fi mọ̀ yín kankan. ẹ jẹ́ àwọn sórí rẹ̀. mo ṣàfagídí kúrò ń bẹ̀ mo ṣàfagídí kúrò bẹ̀ ó ṣe di àárọ̀ ọjọ́ kejì nìyẹn mo bá ti tẹ́sítì ẹ̀ lálẹ́ pé ọ̀la ni mò ń bọ̀ o alfa ó bá sọ fún màdàmú yẹn náà pé ọ̀la ni mò ń bọ̀ o màdàmú yẹn sẹ́ndì nọ́mbà driver sí mi pé nọ́mbà yìí ni kí n pè tí n bá ti ń bọ̀ ìjọ náà ọlọ́run tí ò fẹ́ kí n lọ ìjọ náà mi ìrówó mọ́tò èkó n bá sọ fún ọ̀rẹ́ mi pé èṣù mọ́ lélẹ̀ yìí wọ́n fẹ́ kí n sóríire mọ́ ni wọ́n ní àwọn náà sì wà lówó lọ́wọ́ ọ̀rẹ́ mi yẹn tún fẹ́ lọ mọ́ bá mi yá ẹ má lọ bá mi yá máa rí ó bá ṣàdílálẹ̀ Zainab sá tẹ́sítì mi owó wèrè gan tí bá mọ̀ pé wọ́n ti sanwó mọ́tò mi kí wá ní sẹ́kọ̀ wọn wá wẹ̀sì ni ibi tó sanwó sí ni kankan mi ìwọ mo sọ fún ìní owó mọ́tò bá dọ̀ sẹ́kọ̀ owó mọ́tò ni wọ́n sẹ́ndì owó sí mi wọ́n bá sẹ́ndì 5,000 naira kí fi wọ mọ́tò dé Èkó wọ́n lè san owó mọ́tò Èkó láti mọ́tò Ghana láti Èkó.
wọ́n ti san yìnyín lọ́dọ̀ àwọn dẹ́rẹ́bà níbo owó tèmi fi wọ mọ́tò dẹ́kọ̀ àwọn náà sẹ́ndì 5,000 naira ọlọ́run tó tù wá fẹ́ kí n lọ ọmọ tí ó ṣẹ̀ lọ́mọ gbowó lẹ́nu ATM ọmọ yẹn ó bá tẹ pín lẹ́ẹ̀mẹ́ta kò bá lọ àbí ṣé ẹ̀yin ò ní fura sí gbogbo nǹkan tí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ní wọn mọ́mí sáà ní àbóyá àwọn fẹ́ kó sórí rẹ̀ ní orí èyí o èmi ò ṣe. ọ̀rọ̀ yẹn dédé gbọ̀n àjọṣe ni. bẹ́ẹ̀ ni sà mo sá ṣe mọ́mí yẹn sá ó ṣẹ̀dá àwọn kùtùkùtù ìjọ kẹta àṣàrò owó gbà fúnra mi mo lọ tẹpín mo rówó gbà mọ́mí yẹn sunkún wọn ní ojú ra àwọn mo ní èmi náà sunkún pé èèyàn téèyàn fẹ́ filẹ̀ mo sá tẹ́sítì ẹ̀ mo ti wà nù mọ́tò èkó mo rí mọ́tò ọ̀fẹ́ dé bẹ́gà láti bẹ́gà mo wá wọ máì 2. ta ló gbé ọ. ẹnìkan tí mo mọ̀ rí ni ọkọ rẹ̀ mi. ẹnu ẹ lọ wa ọsàn àdé máì 2. mo sá dé máì 2 mo sá ti wá dé máì 2 fóònù mi ti wà 10%. mo ní bó ni màá ṣiṣẹ́ mo sá wá ní kí n wọ Badagry mo sá ti wọ inú Badagry mo sá ti dẹ́rẹ́ yẹn sọ fún mi pé kí n má bàa yàn kankan rojọ́ nu mọ́tò kí n kọjú mọ́ ibi tí mò ń lọ ni o tẹ́wà bí mi léèrè ìbéèrè kí n mọ̀ dáhùn mo ní òkè mo sá tẹ mo ní àǹtí ẹ̀jẹ̀ yá mi ní fóònù mo yá fóònù ẹnìkan mo wá fi nọ́mbà dẹ́rẹ́bà sí mo ní fóònù mi ti fẹ́ kú o mo wọ black mo dé fìlà pink nǹkan kan wọ́n ní kí n mọ̀ wọ̀rí pé àwọn máa gẹ́ẹ̀tì mi fóònù mi ṣá mo ṣe ń bọ́lẹ̀ báyìí wọ́n á ní ṣé ìwọ ni mo ní bẹ́ẹ̀ ni ó bá dorí ọ̀kadà ó bá gbé wa sí ibi kan ibi tó gbé mi sí àwọn obìnrin ṣàkàn bẹ́ẹ̀ ṣàjókòó wọ́n ti gba ẹrù ní ọwọ́ mi wọ́n ní kí mo fẹ́ jẹ mo ní ibi tí pa mi ó di bí ìrọ̀lẹ́ torí mo ti débẹ̀ láti bí nǹkan bíi ṣé wà nǹkan ni tí mo ti dé kò wọ́n sáà ní kí mo fẹ́ jẹ mo ní gbé kètí ìyà pé màá padà jẹun ó ṣàpò bí ọwọ́ ìrọ̀lẹ́ mo ní kí wọ́n bá ra ráìsì wọ́n rà fún mi wọ́n fún mi bọ́tù wọ́tà ó wá di bí nǹkan bíi 7 alẹ́ wọ́n bá lọ ti di àwọn ẹrù wa sí inú àpò èmi bá bí ẹni ẹ pé ṣé ẹrù òtẹ́lẹ̀ wa ló ní àárọ̀ ẹ lọ lọ́tọ̀ ẹrù ó lọ lọ́tọ̀ kódà èmi àti Zainab sáà ń communicate lórí fóònù mo ní ibi báyìí ni mo ti wà ṣe fídíò kájọ ṣe fídíò kọ ìmọ̀ pẹ́lẹ́ gan ti wà ní ọ̀hún ó bá ṣàdí alẹ́ ó sì wá di lálẹ́ bíi kan bíi 7 wọ́n bá ní obì ìyá kan pẹ̀lú bí irú mi méjì wọ́n wá ní ká mọ̀ sọ pé ọ̀gá wa ní ibi iṣẹ́ la ti ń bọ̀ táwọn sójà bá ti wá pàdé wa àwọn àmọ́ ní ọ̀gá wa ní ibi iṣẹ́ la ti ń bọ̀ tá sáfi dé bọ́dà tá sáfi wá dé bọ́dà èrò pọ̀ àwọn ojú tẹ́ẹ̀rì rí gan tẹ́ẹ̀ máa rírí tán lẹ́jú yín èrò sàpọ̀ dẹ́bà bá ní kí mo fẹ́ jẹun ní ok àwọn téèyàn rírí tí wọ́n lẹ́jú bí páwọn ọmọ yìí rí dẹ́bà bá ní kí mo fẹ́ jẹun ní kábàǹgẹ́ẹ̀tì gálà àti bọ́tùkọ́tà wọ́n bá sàbàǹgẹ́ẹ̀tì gálà àti bọ́tù ọ̀tà mo kó sínú báàgì tó wá sọ pé lẹ́yìn bíbá yìí mi lè rí nǹkan kan rà mọ́ dẹ́bà yẹn bá ní kóhùn yá mi mo bá ní ó sì wá yá mi ní fọ́tò nǹkan kan sọ́wọ́n ni ẹ wá mọ yàyàn bí ni ó wá ní irọ́ kí ni kí òun wá fi fọ́tò àwọn ọ̀rẹ́ tèmi ràn mí ó wá fi fọ́tò Zainab ràn mí ó wá fi fọ́tò ilé ràn mí mo ní ṣé pé àìná ti wá kò sọ fún mi ó dìgbà tí n bá débẹ̀ tá a sì jọ ní afẹ́wá sórí rẹ̀ ń bí ni ó dìgbà tí n bá débẹ̀ mo sáà ti di eléyìí sínú pé tí n bá débẹ̀ ìní kọ́kọ́ ta sí pé ó dá wá lẹ́yìn ò sọ fún mi ọlọ́kadà yẹn wá gbé mi lọ páàkì tó wá gbé mi lọ aṣáájọ rojọ́ tí mọ́tò wá fi kún mọ́tò wá wọ́n sá àwọn ọmọdé náà ni o wọ́n ṣàwọn débẹ̀ báyìí agbéra ó di àárín òru wọ́n ní ká bọ́ọ̀lẹ̀ àtẹ̀tísùn lọ́gà àmọ́ ibi tẹ́ já wa sí gan bó ṣe já wa bọ́ọ̀lẹ̀ báyìí ọlọ́kadà mi tún wá gbé wa mo ní Zainab sì wá sọ gbogbo eléyìí ó láàjókòó nu jíìpù láàmọ́ èsì ó mọ fẹ́lẹ́ wa káfí débi tí à ń lọ ni mo níwẹ̀ bóyá nǹkan wọn yí ṣá mo ṣàtún ń lo máìndì kan ó já wa sí ilé epo tó wá já wa sí mọ́tò tó wá gbé wa láti ilé epo yẹn òun ló gbé wa dé tó ojúmọmọ fi mọ́ lójúmọmọ sí mọ́ nẹ́tíwọ̀kì aago táìmù ti yí padà nẹ́tíwọ̀kì ti dàrú mo sàn béèrè lọ́wọ́ àwọn ẹ̀jọ̀ kí táìmù wọ́n mọ̀ ní after it mo ní ṣebí ó yẹ kí táìmù máa ṣe kinní sí ni lórí mọ́tò yẹn ṣàṣì já wa sáàrin ọjà báyìí ó pe ẹni tí mo fẹ́ lọ bá tó bá dẹ̀ ti fẹ́ fún yín léèyàn wọ́n fún yín ní nọ́mbà ọ̀gá yín pé ẹni ni ó fẹ́ lọ bá o ẹ mọ̀ pé nẹ́tíwọ̀kì ò lè lọ́ bí síìmù wa ó ṣàṣe bó ṣe já wa níbi ọjà yẹn wọ́n wá pe ọ̀gá yẹn pé mo ti dé pé inú mọ́tò wo nìkan fi mí sí wọ́n ṣàfi mí sí bí uber èmi nìkan ni ó gbé ó já mi lẹ̀ owó mọ́tò yẹn dé kọ́gà fi dé torí ọ̀gá ló sanwó mo ṣàkúnlẹ̀ mú kí wọn èmi àti ọ̀gá tún jọ wọ mọ́tò kan wọ́n tún ta owó ajá wa lẹ̀ wọ́n á ní di fóònù ẹ̀ mú dáadáa o ìgbà mo tún kọ́kọ́ wò pé di fóònù ẹ̀ mú dáadáa mo bá dì mú wọ́n lọ asáàdì junction lé wọ́n bá pe àwọn ilé pé ẹ wá bá ọ̀rẹ́ yín ti dé o tí mo ti kọ́kọ́ rí wọn inú mi dùn wá sàṣà yín mọ́ra wa dì mọ́ra wa ṣé wọ́n ní àwọn gbèsè ara ní ibi tá à ń bọ̀ yìí ó wá di ilé pákó mo ní ilé pákó mo ní sáwádà lẹ́nu níbí ni eléyìí sáà rẹ́rìn ni ẹ má gbèsè Ìbàdàn rẹ bí kí ló ń ṣẹlẹ̀ ó bá ní eléyìí sáà rẹ́rìn ó bá ní kásàmọ́ lọ́nu ilé ó bá di ilé pákó ẹni la fi ń sùn fáànù yìí kan
bàbá sàdìbẹ́ wọn ní kí n wẹ ti Nàìjíríà dànù kí n tó wá gbé ti Ghana pọ̀ èmi náà bá sáwẹ̀ mo sàṣe wá wẹ̀ tán ẹ wò ó Alájí ẹ wò ọ̀rọ̀ pọ̀. kí ni àbí kan ṣe ọ ni ètò tí sọ́bọ̀ látàárọ̀ pọ̀ ibi tá a wá fẹ́ gbọ́ òde bẹ̀ ọwọ́ lọ́rọ̀ pọ̀ nínú pákó kí ló ṣẹlẹ̀ ń bẹ̀. aṣáwẹ̀ bá a ṣàṣe wẹ̀ tán ìfẹ́ sọ ibi àárín yìí ní sí orí rédíò. ó láti sọ ọ̀rọ̀ yẹn ni that's why we are here. torí bó ṣe sọ̀rọ̀ bọ̀ látara àwọn èèyàn ní ẹjọ́ rẹ̀ pọ̀ nìkan. àwọn gbọ́dọ̀ pọ̀. ṣùgbọ́n torí pé mi mọ ibi tó ń mọ́rọ̀ lọ ló jẹ́ ń gbé ọ débẹ̀ ló jẹ́ ń dákẹ́ bóun ló sì á débi tó ń mọ́rọ̀ lọ tó lò fẹ́ sọ àti rẹ́dì lálẹ́ òní àti rẹ́dì ó yá lánàá kò sọ̀rọ̀. wẹ́ mo ṣàṣe dé tí mo ṣe wẹ̀ tán wọ́n bá ní kí Zainab lọ ṣe nǹkan tó máa ń ṣe kí ló máa ń ṣe eléyìí mo bá wojú eléyìí pé kí Zainab máa ń ṣe eléyìí wá rẹ́rìn mo sọ pé kí ni ẹ̀yin olórí burúkú tí wọ́n tẹ̀ ń ní àtàtàrọ̀ gan à ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ìwọ̀n rẹ́rìn Zainab bá lọ mú shaving stick àti pépà wọ́n bá ní ó fárun orí mi kó fárun abíyá mi méjèèjì kó lè fárun abẹ́ mo ní sọ́wọ́ náà filẹ̀ òun lòun filẹ̀ sọ́wọ́ náà filẹ̀ òun náà ó sọ fún un pé òun filẹ̀ bó filẹ̀ bí ó filẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà wọ́n bá ní ká lọ sùn o torí alẹ́ o ká lọ sùn torí alẹ́ bíbú sálẹ̀ ni wọ́n máa ń ṣiṣẹ́ ń bì ní elébàṣà rẹ́rìn mú ní pé ẹni olórí burúkú tí wọ́n rìn gan ó fọ́ mi ní orí ìkọ̀ọ̀kan wọ́n lè rí ìwé tó máa ń rìn gan ó fọ́ mi lórí pé kí ni gangan ni gbogbo rádaràdà eléyìí abáṣà sùn wọ́n bá jí wa ní after 6 ká lọ wẹ̀ mú ní ègé ká tún lọ tún èmi sẹ́wẹ̀ kan tán ni lọ́la tún ní kí tún lọ tún mi wẹ̀ bá tún lọ tún wẹ̀wẹ̀ èmi sì gé irú àwọn aṣọ báyìí náà ni mo kó dání nǹkan aṣọ ránù dání eléyìí náà sì kò kásọ ránù dání wọ́n bá ní kí Zainab wo aṣọ fún mi mo bá ní ibi tí bò mo mú aṣọ dání mo bá ṣàkàwọn aṣọ jáde nínú báàgì wọn wá ní irọ́ Nàìjíríà lẹ ti lè máa wọ irú nǹkan bá mi ní ṣẹ́gun ọ̀hún ni wọ́n ṣe ń bí ni ó ní rárá nìkan ẹ kí wá ló wá dé tó gbọ́ sí ṣé eégún òhò ni wọ́n ń ṣe níbí ni. eégún oníhòhò ni wọ́n ń ṣe ń bí. ó wá ní rárá pé àrùn rẹ yẹn ó já pọ̀ kó wá fẹ́ yéèyàn mọ́. wípé rárá pé bá ṣe múra nìyẹn eléyìí sì rè wọ́n bá wo òun àti Zainab ọjọ́ tóbi bákan náà èmi àti Zainab ní àjọgbẹ́ bákan náà wọ́n ṣàwọ̀ sáìzì tiẹ̀ fún nínú ara ìtànwò fún ní ó kọ̀ láti èmi débẹ̀ èmi bá ṣàwọ̀ wọ́n bá Zainab bá kó bọ́ṣọ̀ tìlẹ̀ àti bíi túùbù ibo là ń lọ táwọn wọ irú aṣọ báyìí ọba ní kìkì sàjà lọ kò sí nǹkan kan. ọ̀sọ̀ òjì béèrè ẹ̀ pọ̀. wọ́n bá sàhán kọ́ńdọ́ọ̀mù lé wa lọ́wọ́ ń kọ̀ọ̀kan. tóbìnrin àbí tọkùnrin. tọkùnrin. mo ní àìná ó sọ gbogbo ilé fún mi ó bá ní sẹ́wọ̀n ló yẹ kí n kọjú sí ni àbí sáínàbù bó ní tí ó sọ gbogbo ilé fún mi ó bá ní sèbí káyọ̀ káàtì ìbọn ni kò sí nǹkan kan. èmi ò lè ṣe o nǹkan kan mo sá kó kọ́ńdọ̀mù lẹ̀ mo bọ́ sọ́lẹ̀ mo lé mi kọ́ tí ìbá tẹ̀ ṣe gan màmá ronú sí yìí tí ẹ̀ lè ṣe yìí lè ṣe mo bá ṣàbọ̀ra lẹ̀ òun ọ̀gá àti sáínàbù wọn lọ wọ́n fèmí nìkan sí ilé mo ti sunkún ojú ti wú pé bó mo ṣe fẹ́ padà sí Nàìjíríà èyí síìmù ìjọba ti débẹ̀ náà ti gbà á kò sí bí mo ṣe fẹ́ communicate bó mo ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ayé mi ní ibi báyìí iṣẹ́ ti wá bọ́wọ́ báyìí mo mọ̀ tẹ̀lé ọ̀rẹ́ dáràn mo sá sunkún ilẹ̀ wa mọ́ wọ́n wá fún wa lówó pé ká lọ ráńjẹ bọ́sà sí lọ ráńjẹ mo bá ní kí ló sún mo bá kọjú sẹ́yìn pé kí ló sún ọdẹ gbogbo irú sí olórí burúkú báyìí kílẹ̀ tó fi lè sọ fún wa ní pé irúṣẹ́ tí à ń bọ̀ wá ṣe nìyí tó fi wá fọgbọ́n tẹ̀wà wá ó bá ní yẹn kò sí nǹkan kan òun mọ̀ pé yín ló ní owó lọ́wọ́ ni tóun náà mo ní ṣe ìwọ tó lówó lọ́wọ́ tó ní ṣọ́ọ̀bù ṣèbọ́mọ̀ ẹ̀ ló lọ́wọ́ kẹ́rù ṣọ́ọ̀bù àṣàwọ̀ ò ní ṣọ́ọ̀bù ni àṣẹ̀báyà táwọn tiẹ̀ ní ṣọ́ọ̀bù yìí kan bá ní kò sọ̀rọ̀ lórí ẹ̀ yìí kan pé kò sí nǹkan kan pé màá mójú kúrò ní ṣẹ̀bẹ́ ẹni tí bá sọ fún ti bá dé Nàìjíríà pé iṣẹ́ tí mò ń ṣe nìyí ni mo ṣàánú mi Ọlọ́run mo bá kọjú sílẹ̀ pé sọ wọ́n fara mọ́ iṣẹ́ yìí àbò fara mọ́ òun náà wà ní wọ́n torí pé ti sọ fóun pé òun bọ̀ ni pé òun fẹ́ kó o dé ká tó mọ bá a ṣe ṣe ọ̀rọ̀ ayé ara wa. bọ̀ òun ti bẹ̀rẹ̀ kó o tó dé. ó ti bẹ̀rẹ̀ ó ti lo ẹ̀ka ẹ̀kan náà ló lọ. mo ní kí wàá ní kókó nǹkan tá a fẹ́ ṣe àwa mẹ́tẹ̀ẹ̀ta a plan pé bá a ṣe sá wálé. àti Zainabu náà. mo ní káyà tètè wọn bá ṣe sá wálé ni ó ní màá fi ra mílẹ̀ fún wọn ni pé màá sọ fún wọn pé màá ṣe pé kí ilé bá a fi sá wálé wọn bá sá ní kò yẹ káwọn fẹ́mi lówó oúnjẹ o torí mi ò rọ̀ọ́sí o kò yẹ káwọn fẹ́mi lówó oúnjẹ o
mo kọ́kọ́ fojú burúkú náà wọn báyìí àṣà gbóúnjẹ délé ní alẹ́ ìjọ náà bá ṣe gbóúnjẹ délé láàárọ̀ ìjọ náà bá ṣe jẹun tán báyìí a bá sùn a sì lè sùn láti àárọ̀ a lè sùn dago 6 táàní jí táàní tawúkẹ́ báyìí bá ṣàdì ìrọ̀lẹ́ láago 6 aṣọ tó fún mi lánàá tí mo kọ̀ lẹ̀ mi náà bá mú gọ́rùn wọ́n há kọ́ńdọ́ọ̀mù bọ́ sí ha àlọ́ wọ́n fi owó bẹ̀ ràn mí Zainab ṣàlàyé iye bówó bẹ̀ ṣe rí ní Nàìjíríà ó ṣàlàyé fún mi pé téèyàn bá fún ọ lélẹ́yìí ní owó Nàìjíríà iye báyìí ní kankan abasa lọ wọ́n ní òun ti ríṣẹ́ méjì wá lọ ṣe kan òun mọ́lẹ̀ rẹ̀ kò sí kankan irú iṣẹ́ méjì tó rí ó fún mi lẹ́yọ̀ kan mo ṣe láàárọ̀ ọjọ́ náà gan tó láàárọ̀ làmọ́ lọ lé bí kan bí aago 6 làmọ́ lọ lé tábà lọ lé láago 4 wọ́n dà wá padà bí kan bí aago 6 ó sà fún mi ní ó ní kí lọ ṣiṣẹ́ yẹn nǹkan èmi náà bá lọ mo bá sọ fún pé mo ti ṣe wádà màdàmú ló fún lówó sóò ní ó fún lówó ni mo bá sàṣọ fún mi pé ṣé bó ṣe mọ ọdún wa ń do ìyá lélẹ́yìí eléyìí ní ṣèlá ti pílà bá ṣe mọ́ yọmí lẹ́nu jàre ṣèlá ti pílà bá ṣe lọlé kárí ará Yorùbá kábà sọ̀rọ̀ ni kó àmọ́ bá ṣe lọlé àṣẹ pé kínní àkúrò mẹ́ àṣẹ délé báyìí ọ̀gá ni kí ló tó wá ń dẹmọ tẹ́lẹ̀ ìwọ ló pa 50,000 wà léyìí kankan wọlé mo ní èmi náà ń dẹmọ ni mo sàṣọ́bà fún ọ̀gá ẹ̀ka èmi náà ń dẹmọ ni pé mo mọ sí ẹ̀ṣẹ̀ mo ń dẹmọ ni ó lọ ṣe dáadáa yìí tó bá sì jọra kó tún pàdé bẹ́ẹ̀ ló ń bá ní òkè mà bá sàdáwọ̀ ọjọ́ kejì a bá tún lọ ní alẹ́ ọjọ́ kejì a bá tún lọ bá sàtúnṣe lọ bó ṣe yí wapá tí abá Yorùbá kan sọ̀rọ̀ báyìí wọ́n pààrọ̀ lébi tá à ń gbé ni ọkọ̀ wa lọ sílé ibòmíì lẹ́yìn tó wọ́n pààrọ̀ ilé wọn ni wọ́n fẹ́ ká bá Yorùbá sọ̀rọ̀ àbí kán rí Yorùbá mọ́ wa òkè àwa plan pé àfẹ́ sáwálé sẹ́wọ̀n fẹ́ ti gba orí wa wọ́n ti da gbogbo nǹkan ara wa àwa mẹ́tẹ̀ẹ̀ta àti rí ẹnìkan tí a bá sọ̀rọ̀ tó ti sọ fún wa pé òun ò ju ebi á sì lọ fún wa Zainab wa lọ sọ fún màdàmú ipa fẹ́ sá lọ màdàmú tí wọ́n gba pátá wa ẹ̀ẹ́kọ̀ fi ọ̀rọ̀ yìí màdàmú tí wọ́n gba pátá wa pé torí ká mọ̀ bá sá lọ pé tá a bá sá lọ òun ó yà wá wéré tàbí ká mọ̀ mọ̀ nǹkan tá a ṣe mọ́ tá a bá dé Nàìjíríà mo ní àìná ṣé kò sáà ní ṣe wá báyìí eléyìí sì làyàǹtì ó ní ìwọ ló káàtì gbogbo nǹkan tá a bá ṣe délé láti sọ fún àwọn òbí wa pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ yìí o tó ìtì nǹkan bá ń ṣe wá o tí kán lè mọ bó ṣe ṣe o kán lè lọ gbé mọ́mí Sáínàbù lé o nǹkan kan mo ní ìwọ Ọlọ́run mo ní sáàsì sálọ báyìí àìná ní àṣàlọ mo láṣàlọ mo ní sáàsì sálọ láṣàlọ kí n mọ̀ wọ̀rí àwa jáde jọkàn àwa àwájú Haúsá súyà àmọ́ pa Haúsá lọ́lọ́run ràn sí wa àmọ́ pé gbọ́ Yorùbá eléèbára súyà ó ní kó fóun ń tẹ́sítì òun náà bá ní kó fún mi ń tẹ́sítì ó bá fún mi súyà tó wá tà fún wa kéré àyìnà wa ni ó ti yá wèrè súyà tó tà fún mi kéré àṣàyàn wa ni ó ti ṣí èrè bá ṣe gbé ó ti ṣí èrè báyìí ó ní àyìnà ó gbọ́ Yorùbá ó ti ṣí èrè eléyìí ọmọ bá ṣe délé àwa lọ àdọ̀dọ̀ rẹ̀ lálẹ́ ẹjọ́ náà àwa lọ wà dálẹ́ ẹjọ́ kejì torí ní títì yẹn a lè tó láti Ìwó road dọ́ọ̀jọ́ ẹ tó sẹ́gbẹ̀ẹ́ títì létí títì láti Ìwó road kálukú ọmọ wa ọkùnrin dé ọjọ́ mo ní ìwọ Ọlọ́run bó sì dáwọ́ alẹ́ ẹjọ́ kejì a bá lọ ọ̀dọ̀ mọ́là píyà mo bínú àná àwa náà bọ́ ṣeré ní àbọ̀kọ́ ọmọ Ìbàdàn ni wọ́n náà a sáà jù sí bábá ní à kí ni ìwọ tó níra ló ní kí n kà á ṣẹ́wó ni ìwọ mọ́là yẹn sàsọ̀rọ̀ mi ní pé gbẹ́nu orí burúkú sọ àwa náà mọ̀ léèyàn lé tí wàá ṣe tó kó wa mọ́ bí nǹkan kan ń bá ní wo èmi ìfẹ́ ṣiṣẹ́ ìmọ̀ mo fẹ́ lọ Nàìjíríà wọ́n ní òun ò mọ̀ pé ìwọ máa sọ pé ó fẹ́ lọ Nàìjíríà mo ní wo mo fẹ́ lọ ẹ̀kú wo ló lè ṣe fún mi tí mo máa fi dé Nàìjíríà ó ní ṣé ìwọ Zainab àti Àìná mo ní bẹ́ẹ̀ ni àwa mẹ́tẹ̀ẹ̀ta. ìwà táwùsá ń ṣàjọ sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni sọ ọsàṣà sọ pé òun máa hẹ́pù wa bá a tún ṣe sọ fún Zainab pé bọ́ wá sílé wọ́n tún change ilé wọn gba nǹkan bọ̀ wọ́n change ibi tá à ń gbé bọ̀ ibi tá à ń gbé yẹn ibi ó lè èèyàn àsọ fún Haúsá ni torí tá a bá sọ fún Haúsá a fẹ́ lọ fi kóbá láwùsá àṣà sọ fún pé à ń bọ̀ wá sí Ìbàdàn wọ́n ṣàtún change ilé wa bí mo ṣe sọ fún eléyìí pé jámọ̀ sọ nǹkan kan fún mọ́ ìwé tó bá fẹ́ ṣẹlẹ̀ ní kó ṣẹlẹ̀ à ń sọ fún pa afẹ́ sáwálé wọ́n gba nǹkan wọ́n change àyíká wa. afẹ́ sáwálé wọ́n gba pátá wọ́n gba arun wọ́n gba arun àtúnṣọ pa à ń bọ̀ wọ́n tún change ilé. méjà sọ kankan fún mọ́ àṣàbà Haúsá yẹn sọ̀rọ̀ ó di tá a di ọ̀rẹ́ Haúsá gbogbo tá à ń sọ yìí náà a lọ ní inú ìparí oṣù kẹsàn-án adé ní ìbẹ̀rẹ̀ oṣù kọkànlá. bí oṣù méjì náà lẹ lò ń bẹ. oṣù kan la lò. ok oṣù kan la lò. so àṣà Haúsá yẹn sáà ni òun máa ẹ̀pù wa dọ̀rẹ́ Haúsá ibi tó wá kó wa lọ ìtàn change ilé àwọn gẹ̀ẹ́sì ni àwọn obìnrin pọ̀ ń bẹ́ẹ̀ lóríṣiríṣi ṣá aláṣọwádé bẹ́ẹ̀ tó èèyàn bá sì ti
téèyàn bá tó bá dìdàjí tẹ́ ẹ bá débi bẹ̀ ẹ lè báyàn ẹlòmíì gan lè ti dé tẹ́ pé tó bá sùn báyìí kẹ́wọ̀n fọ́lé kò lè mọ̀ èmi wá dúró ti haúsá náà ti ń palẹ̀ mọ́ eléyìí fóònù rẹ̀ a máa ń ọ̀dà bóòtù yẹn téèyàn bá ti ibi téèyàn bá ti lọ ní ògbé yẹn lọ haúsá ti wá sọ fún pé kó ọ̀dà wípé bóòtù lágbè lọ sí ibi tí a ti wọ mọ́tò inú iṣẹ́ tá a bá sì ń ṣe sóti a lè ṣiṣẹ́ 50,000 ká níṣẹ́ 30,000 ká ṣe á ṣe fowó sí àkáǹtì ààrẹ nìkan tó mọ́ bá wa á fún kàṣí yóò bá a ṣe transfer sí àkáǹtì nàìjíríà ibẹ̀ láti rí owó tí àfihàn mọ́tò ọdún náà owó yẹn ò tó lọ́nà nígbà tó di àárín kan owó yẹn ò tó eléyìí àròdà bóòtùdé àsáré kó síbẹ̀ ìwì tí haúsá lọ mú wa bá àwọn kan àwọn yẹn máa ń kó ẹrù ni wọ́n máa ń kó ẹrù Ghana èmi ò mọ tẹ́dí bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹrú sàlẹ̀ mi mọ̀tàn máa ń kó wọ́n sà kó wa mọ́ ẹrù wọ́n já wa níbì kan ibi tán ti já wa yẹn haúsá yẹn ti fún wa ní nọ́mbà ẹni kan tá a máa pè bá a ṣe pè ẹni báyìí tẹ́ni yẹn wá mú wa báyìí wọ́n fi ọ̀kadà gbé wa fún ìyẹn já wa báyìí tó ṣe já wa nẹ́tíwọ̀kì síìmù tí wọ́n fún wa níbi bẹ̀ bí ó ṣe lọ́mọ́nu àṣàbáwọn ẹni ti sọ̀rọ̀ pé fóòwò lè nẹ́tíwọ̀kì síìmù wa kò lè communicate mọ́ òyìn kankan àwọn yẹn wá ní ká mọ̀ wọ̀rí pé ibo làlá ní Èkó pé tá a bá ti dé Èkó ó ti tán àwọn ṣàgbé wa débi kan àwọn yẹn gbé wa kúrọ́ọ̀sì bọ́dà ṣé wọ́n sá kúrọ́ọ̀sì bọ́dà wọ́n ṣàgbé wa kúrọ́ọ̀sì àwa wá ṣe bí 4,000 náà pè fún wa ni àṣẹ 4 sẹ́fà àti débi tán ti ná sẹ́fà sídìsì là ń ná níbi tí à ń gbé bọ́ àti débi tán ti ná sẹ́fà ṣe 4,000 làwọn àgbà ṣe 4 sẹ́fà ni 4 sẹ́fà yẹn jẹ́ 15,000 èèyàn kọ̀ọ̀kan a sì mú bí 60 kìíní kan thousand kúrò lé 50,000 àwọn méjèèjì àyè 25,000 tó ti yé yín báyẹn àti san 15 àti san 30 nínú 50 ó kù àti san ó kù 20 bẹ́ẹ̀ la yẹ fẹ́ ṣe wọ́n sì ní mọ́tò tó tún gbé wa dé ibi tí ibì kan 15 sẹ́fà 15 sẹ́fà yẹn ó jẹ́ 68,000 àwa méjèèjì ibo la ti fẹ́ rí ó dẹ́rẹ́ ẹ̀ sáni kó ṣàgbé wa kúrò ní ibi táwa pé wọ́n gbọ́dọ̀ gbá wa mú pé kó ṣàgbé wa débi tó gbé wa débi gáràjì báyìí ó bá ní pé a ká sunú mọ́tò tàbá ti rí òwò ilé bá ní òun ó ta fóònù òun ìbílẹ̀ bá lé mi ní ó ta fóònù wọn ní ta ni ó rà pé ṣé àwọn tajà àwọn rajà ń bí ni nǹkan bàbá ń sunkún ó ti ń lo síìmù Nàìjíríà níbi tán ẹni ìgbé wa dé ẹni yìí wá yá wa ń fóun mo lè pe àwọn tá à ń pè láàrin òru ní ìsinyìí wípé ẹjọ ẹ ṣàánú wa tó sọ pé òun ò lọ kó wa sí police station pé a lọ ṣiṣẹ́ aṣẹ́wó àtúwò ọkọ̀ san a bá ń pe àwọn èèyàn láàrin òru nọ́mbà mi ò tiẹ̀ lọ lóru ilẹ̀ mọ́ kí ó tó lọ àwọn ọ̀rẹ́ wa ìtí ó sẹ́ndì 10 ìtí ó sẹ́ndì 5 tí a sì ti ní 20 ilẹ̀ a sì san 68 àwa méjèèjì a bá sá ń pè owó yẹn ṣá pè owó bá tún pé wọ́n tún gbé wa cross border sí Nàìjíríà ní tútù ta wọ́n gbé wa sí bẹ́ẹ̀ bí Ṣàngó Ọ̀tà tẹ́ẹ̀kẹ́ ti mọ ọ̀nà àárín yẹn wọ́n tún gbé wa kọ́ọ̀sì ní 2,000 èèyàn kọ̀ọ̀kan àtúrí 4,000 tá kò lẹ̀ asánì kan gbé wa kọ́ọ̀sì náà pé tá bá gbé wa kọ́ọ̀sì àwọn bá ṣe fáìwẹ́ wọ́n bá tún gbé wa kọ́ọ̀sì ilé ìbá tún ya fóònù tó wọ́n ti gba síìmù lẹ́nu ọ̀rọ̀ wa ó bá pe àǹtí rẹ̀ sẹ́ndí 5,000 asan 4,000 àwọn ti bí ó kù 1,000 ebi ti pa wá àfi 1,000 yẹn asáré fi wá ráìsì asáré fi jẹ mo ní ta la tún fẹ́ pè báyìí èmi náà bá tún pe ẹnìyẹn sẹ́ndì 5,000 nínú 5,000 tẹ́nìyẹn wá sẹ́ndì 115 ló gbé wa láti Ṣàngó yẹn ó gbé wa dé junction bìkan mi lórúkọ rẹ̀ ẹ mọ̀ pé ó jẹ́ 3,000 ó kù 2,000 1,000 gbé wa dé ibi tó ti ń wọ mọ́tò Ìbàdàn gangan eléyìí ní kí n jẹ́ kí òun káwá ẹni tá máa pè pé òun ò gba ilé lọ pé òun gba Èkó lọ ni mo ní èmi ń lọ ilé pẹ̀lú lọ́dún tí ojú wa tẹ̀yìn lọ́nà yìí èmi ń lọ ilé abá tún wá èèyàn pé ẹni bá tún sẹ́ndì 5,000 náà wọ́n sì gbé Ìbàdàn ṣé wò wá ní rówó wọn mọ́tò lọ sí ibi tó ń lọ ni ó sà ní kí n mọ́ lọlé tèmi pé kí sà mọ́ lọlé kí n mọ́ gbé ẹrù lọlé èmi bá ṣàkóónú mọ́tò mo bá sọ pé mo fẹ́ filẹ̀ pé bò ní ìwọ ṣe fáìwé ara rẹ̀ délé ó sàn òun ó délé pé kí n fi òun lẹ̀ abáṣáde Ìbàdàn mo ṣe dọ́dọ̀ mi báyìí mo lo sàlò mo gbé báàgì lẹ́ra mi irun mi ti dì pọ̀ tó ti dín bí onímì bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ fún mi ní 1,500 lọ́wọ́ yín kí n fi lọ báńkì mo ṣe bẹ́ẹ̀ tó lówó lọ́wọ́ wọ́n fún mi mo rìtọ́ọ̀chì mo jọ̀yọ̀ díẹ̀ mo ní mímì ẹ bá ń ta kí wọ́n ta ràn fún àwọn ọmọ yìí wọ́n tà fún wọn mo ní mímì ẹ fún mi 1,000 lọ́wọ́ yín mo ṣe fún mi ní 1,000 mo bá gba ọ̀dọ̀ rẹ̀ mi lọ níta mẹ́rin mo ṣe gbọ̀dọ̀ rẹ̀ mi lọ mo lo láti November 30 ọ̀dọ̀ rẹ̀ mi ni mo ti kápí nu yẹ̀ tí n fojú kan mẹ́mi torí pé kí ni àwọn owó tá a ti yá lọ́nà àwọn náà yá mímì ta fíríjì wọn fi sàn gbèsè ni
láwọn owó kọ̀ọ̀kan tá a ti yá owó díẹ̀ lẹ́sìn mo ní mímọ́ mọ̀ sí fẹ́ lọ pa wá wọ́n ta fíríjì wọn fi san gbèsè ni. tó ti ó lè ìwà dọ́dọ̀ wọn ọ̀rẹ́ wọn àwọn náà yá 30,000 lọ́nà ọwọ́ ọkọ wọn láti yá ọkọ wọn àwọn àtọkọ wọn sọ̀rọ̀ dóní tọ́ ọkọ wọn sọ pé ṣé wọ́n fẹ́ máa fi èmi ṣe ìgbòjú gbowó lọ́wọ́ àwọn ni ṣé fẹ́ máa fèmí ṣe 419 lọ́wọ́ àwọn ni àwọn àtọkọ wọn sọ̀rọ̀ dóní wọ́n pè wọ́n wá bí tọ́gbọ̀ tó bá ti débi ẹ̀kẹfà wa káre bíi ni ká tó wá sí orí ètò so tásà ṣe délé mo bá ṣàyọjú sí mi ìjọkọ mi máa ní àtàwọn bá sì ṣe pé fún ọ yóò mú ọ nǹkan kò yọjú sáwọn táwọn bá tún wá ń pè ọ ó máa kọ́ ti kọ́ ọ ó máa ṣe kinní kan ní kọ́mọ̀ bínú pé gbèsè ń gan àṣọ di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ní gbèsè mo lè pa àwọn gbèsè fún yín. kí lorúkọ rẹ. Sakiru Baraka. Barakat. Sa. Pẹ̀lẹ́ ìgbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí everybody ń rẹ́rìn ìwọ náà ń sọ dùnú ẹ̀ òun rẹ́rìn gbẹ̀gbà tó dé àyè kan ọ̀rọ̀ yẹn ń bà mí nú jẹ́ omi ń lérò lójú mi mo rí pé omi ń lérò lójú ìwọ náà pẹ̀lẹ́ a máa rí bẹ́ẹ̀ ń gbà mí ẹ fi sọ̀rọ̀ sọ ní lágbára Ọlọ́run ẹ fi ṣètàn pa ni pẹ̀lẹ́ ṣé ìgbà tẹ wà mẹ́rin ṣé ojoojúmọ́ lẹ máa ń ríṣẹ́. kò síjọ́ kan àyàfijọ́ tẹ yorùbá ní jáde yìí ò ní ríṣẹ́. má ṣe iṣẹ́ kí ló kọ́ gan. télọ̀ mú kọ́. níbo ló ti rí máṣíìnì méjì tó ní. mẹ́ẹ̀mí ra kan fún mi ẹ̀gbọ́n mímí náà ra kan fún mi. kí ló tí o wá máa fi ṣiṣẹ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo gbà yọ̀ǹda òun ni bí mo ṣe wá gbà yọ̀ǹda mi ìwà rí owó freedom ọ̀gá mi ṣàkùṣá so ni bóyá àwọn mímí fi wá sọ pé bóyá káwọn lọ ọ̀dọ̀ ìyá ọ̀gá nǹkan táwọn bá ní káwọn fún wọn. dáàdì ẹ̀ ń kọ́. wọ́n wà. lọ dáàdì àti mọ́mí ẹ̀ ò sí papọ̀. bẹ́ẹ̀ni sà. ọkùnrin tó bímọ fún kọ́. ó wà. ìwà àti ẹ̀ náà ò sí papọ̀. bẹ́ẹ̀ni sà. ìwọ ń kọ́ pẹ̀lẹ́ iṣẹ́ kí ni ìwọ kọ́ ìwọ náà gbẹnu sí máìkì àwọn tó ń ta aṣọ. kí ló tó wàá máa fi ṣiṣẹ́. mi máa fi ṣiṣẹ́ yìí kọ́ ni mo gbé torí kò lè mi dá gas sọmọ mi gbé ní Ìbàdàn ọmọ Ìbàdàn ní Ìbàdàn náà ni mo yìn mi ní dádì so dádì mi ti kú àdúgbò tí mọ́mí Zainab dẹ̀ ń gbé òun ni mọ́ èmi gbalẹ̀ sí bọ̀ ilé dádì mi tọ́kọ́ náà kó so mọ́ bẹ́ẹ̀ èmi ọmọ Zainab ládùúgbò mo dẹ̀ túmọ̀ níbi bí atẹ́yìn bá ní boyfriend àjọ fẹ́ gbọ́n tàbúrò èmi fẹ́ àbúrò Zainab ń fẹ́ gbọ́n ibẹ̀ ni mo ti mọ̀ so tí bá wálé látẹ̀kọ̀ àjọ máa pàdé ní ibi bẹ̀. ṣé ìwọ náà ti bímọ. mo ti bímọ ẹyọ kan bẹ́ẹ̀ ni. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ ti bímọ kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni sà. ọkùnrin tó bímọ yẹn fún kọ́. ó wà. ẹ jọ sí. èyí tí ọmọ Zainab tó kú yẹn ọmọ ẹyọ kan ló náà bí. òun ò tiẹ̀ rí èèyàn gbóyún tiẹ̀. ọkùnrin mẹ́ta ló fún lóyún tí wọ́n dẹ̀ gbóyún lọ́wọ́ ẹ̀ mọ́mí ẹ̀ lọ́jọ́ kan yẹn ṣẹ́jú wọn mo fi sọ. ǹjẹ́ a lè gbìyànjú rírìn àjò bẹ́ẹ̀ mọ́. níbo ọlọ́mọdé rí rẹ̀ tó tẹ́ pé irun àti pátá tó gbà gan ọlọ́jẹ́ jẹ́ èèyàn láyé mi tó lè mọ ọṣẹ tó fi irun àti pátá èèyàn ìrun ọṣẹ tó fi gún béèyàn ṣe sáwálé yìí. kí ni a fẹ́ ṣe báyìí. kò sí ìkọ́ta fẹ́ ṣe o mọ́mí rẹ̀ ló ní wá lára kò dẹ̀ ẹ̀kọ́ máa ní wá ẹ̀kẹjọ lára. tá a débi ọlọ́mọdé sórí ṣe ọmọkùnrin ọ̀dà sọ́dọ̀ ṣé ogun ti wá dé ni. ẹ gbàgbé yẹn ẹ já sọ̀rọ̀ kankan àní ayé yín bó lẹ sì fẹ́ ṣe báyìí. ìgbà tá a ti ẹ̀ délé torí bí mi ṣe wà ńbẹ̀ èmi sọ fún mọ́mí bá a ṣe débẹ̀ pé mo fẹ́ wá sí ilé ìgbà tá a débẹ̀ Zainab kò pé mọ́mí rẹ̀ kò bá mọ́mí rẹ̀ sọ̀rọ̀ bá a ṣe lọ lélẹ̀ bẹ́ẹ̀ mi ṣe lọ lélẹ̀ mo padà sẹ́kọ̀ọ́. ó àìná kò sáàyè fún yẹn mọ́sẹ̀ ọ̀rọ̀ ayé kò yìí sọ fún mọ́mí ó pe mọ́mí rẹ̀ dán. ẹ ní sùúrù ọ̀rọ̀ ayé ẹ sẹ́rí ní tó gbé yín wá bí ti ní tó ṣe mí ó ti kọjá ní tó gbé yín wá bí o ọ̀rọ̀ ayé yìí ní ṣe mí báyìí o ó mà ṣe o ẹ̀yin ìjọba wa ẹ kú iṣẹ́ o ẹ kú gbìyànjú o ṣe rí àwọn ọmọ yìí ẹgbẹẹgbẹ̀rún irú wọn wà ní Ghana báyìí o ẹgbẹ̀lẹ́gbẹ̀rú wọn síbẹ̀ ni. bẹ́ẹ̀ni tọpọ àtọmọ 15 years ọmọ kéékèèké. tájọ ọmọ Nàìjíríà. bẹ́ẹ̀ni. tí wọ́n lọ ṣiṣẹ́ yẹn bẹ̀. bẹ́ẹ̀ni. àwọn kankan wọn ní àwọn kankan tún wà lẹ́wọ̀n pẹ̀lẹ́ má sunkún má sunkún. àwọn ẹgbẹ́ àwọn ọmọ yìí tí wọ́n rí báyìí wọ́n pọ̀ ní Ghana báyìí o wọ́n pọ̀ káàkiri wọ́n wà ní Libya kò fẹ́ẹ̀ sí orílẹ̀-èdè tọmọ Nàìjíríà ti lọ sọmọ ọ̀dọ̀ báyìí tàbí kó tún lọ ṣàṣẹ́wó kí ni yóò jẹ Barakat. 27 years ìwọ ńkọ́ 25 nìyẹn. 25 ẹ̀yin sọmọ kékeré mọ̀ ẹ̀yin náà ti ń dàgbà ó mà ṣe o ó mà ṣe o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ń ráre káàkiri àgbáyé báyìí lóòótọ́ o òbí náà kópa ńbẹ̀ o òbí náà kópa ńbẹ̀ o ìjọba náà sì kópa ńbẹ̀ kọ́lọ́n kó ṣàánú wa kọ́lọ́n kó ṣàánú wa kí ló wá fẹ́ ṣe báyìí. bí a ti bá tẹ̀ sí freedom tí mo wá ṣọ́ọ̀bù bí a máa bẹ̀rẹ̀ iṣẹ́ mi padà gbá tí kò ṣe pé mi mọṣẹ́ mo mọṣẹ́
freedom náà ló ń dá mi dúró. tó bá ṣe freedom máa bẹ̀rẹ̀ iṣẹ́ padà ìwọ ńkọ́. mo wà ní ọ̀dọ́kùnrin ni mo gbé báyìí torí ìgbà tí mo dé láti ibi tí mo lọ so ìgbà tí mo bá bọ́mọ mi lẹ̀ mo pàdé ẹni tó ń tọ́jú mi so ibẹ̀ ni mo gbé báyìí mo dẹ̀ ti ń ta ọjà mi padà mo ti aṣọ mi padà bọ̀ online marketing. kì í wọ́n ti wá òkè pẹ̀lú ọkùnrin tó wà lọ́dọ̀ rẹ̀ wá gbọ́ ó kàn kó sọ́dọ̀ ọkùnrin yẹn gbé bẹ́ẹ̀ só ti wá yọjú lé yín ẹ ti ṣe tó ẹ kẹ́ ẹ ṣe ọ̀kàrí láì àwọn òbí rẹ ti mọ̀ ọ̀wọ́ náà àwọn òbí rẹ wọ́n wá lé yín wọ́n ti ń ṣàyè ẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ń bẹ̀ ọlọ́run ó ṣàánú ìwọ olókùnrin tí ó gbọ́rọ̀ ayé rẹ sí náà bó la ṣe lè rí ọmọ tó wà ní Ghana yẹn pé Zainab àbí bó la ṣe lè rí Zainab pé njó ní nọ́mbà tẹ̀lé fún wa. tó bá tẹ̀ jẹ́ pé ìgbà tí a fi kọ́kọ́ wá yẹn ni 6s plus tí mò ń lò ń gbà náà fóònù mi sọnù a ní picture kódà a fi picture rẹ̀ wọ́n gan pé picture màdàmú yẹn nìyí bọ̀ ìgbà tí wọ́n gba ojú window wọlé ni náà fi mú fóònù mi àti power bank mi ní fọ́tò mi ní nọ́mbà mo ṣe rí triple sim mi gan padà. gbàtàdélé àmọ́ nọ́mbà kúrò ń bẹ̀ wọ́n dẹ̀ kí gbàkagbà nọ́mbà rẹ̀ ẹni tájọ́ ń gbélé gan wọn. wọn ní fẹ́ kéèyàn kẹ́ ẹ sọ̀rẹ́ gan kẹ́ ẹ mú yàn ní méjì kẹjọ wọn sọ̀rẹ́ wọn lè gbà. àmì Zainab ìgbà oní Zainab pè yín last. on the 28 oṣù kẹwàá 28 oṣù kẹwàá mo wà níbi tí mo ti ń tajà ní wọ́ọ̀dù mo ti ń tóògùn ikú. ẹ máa gbọ́ ṣe é rántí ṣé nọ́mbà tó fi pè yín ṣe é rí. nọ́mbà yẹn àìmọye ìgbà náà àbúrò ẹ ti fi pè é sí tẹ̀sẹ̀ tó ti yín ọmọ yẹn ti fi pè é alájì ọpọlọ mi ò dàrú alájì ọmọ tó mọ ọmọ mi lọ sí Ghana ní alájì ibi tí ẹ bá pọ ọmọ mi sí wọn bá ń wá jáde gbogbo ọtí ń sán lẹ́hún ọpọlọ mi ò dàrú eléyìí ti sẹ́pọ̀ àwọn ọjọ́ dé ni wọ́n ọjọ́ dé ẹ̀tọ́ ọkọ dé ni ìwọ náà sábíàmọ́ alájì ọ sábíàmọ́ àìná ìjọ tó dé mò ń pè lórí sẹ́ẹ̀tì lórí bẹ́ẹ̀ tí mo jókòó sí mo ní àìná bó ní ìrìnàjò ìyá sẹ̀rífù bó mo ṣe fẹ́ rí ìyá sẹ̀rífù bó ṣe fẹ́ ìyá sẹ̀rífù ọ̀dà wọ́n ọmọ ìrìnàjò ìyá sẹ̀rífù o ìwọ ti dé o èkó níwọ̀dé sí o ti dé ti ẹ̀ ọmọ ìrìnàjò rẹ̀ bó mo ṣe fẹ́ délé ẹ̀ oníwọ̀ mọ́ wọn bẹ̀ lọ́hùn etí kò lọ́hùn o àmọ́ wọ́n ti wálé o ìwé ìdúró níbi tó bá jìnnà kódà bí èkó tí wọ́n máa lọ tó ti dé pápápá láàrin ọ̀sẹ̀ kan. mama ẹ má wọrí ẹ calm down. ẹni o ẹ dá pa alájí o. mama ẹ calm down ọmọ yín lẹ fẹ́ rí. bẹ́ẹ̀ ni mo fẹ́ rí alájí. fine ọmọ yín lẹ fẹ́ rí mi ní fẹ́ kó jẹ́ pígbà tọmọ yín bá dé tán yóò wá sọ pé òun ló ń máa wọn ẹni lọ. bẹ́ẹ̀ ni alájí. yóò wá padà di pé mama ẹ̀dẹ̀ sọ báyìí bẹ́ẹ̀ ni alájí. ẹ jẹ́ ká wá bá ṣe rọ ọmọ yín. bẹ́ẹ̀ ni kí ni orúkọ àdúgbò tí ẹ̀ ń gbé ń bẹ̀. ibì kan tẹ́mi mọ̀ kò ju títí tá a máa dúró sí yẹn lọ school junction dẹ̀ náà máa ń pè orúkọ títì yẹn ibì kan tí mo mọ̀ ní. school junction kí ni wọ́n mọ̀ orúkọ bẹ́ẹ̀. ibi bẹ̀ nìkan náà la mọ̀ torí à kí ń jáde wọn kí ń gbọ́kàn jáde lẹ́yìn oúnjẹ tá a bá lọ oúnjẹ ń ta tòsí ilé tàdé ń gbé la ti máa ra oúnjẹ ilé mẹ́ta la gbé ká tó kó wá sílé ilé pákó la kọ́kọ́ dé sí lẹ́yìn tá a kúrò nílé pákó tán a lọ sí hòtẹ́ẹ̀ a lodge bí a bí iye 2 weeks after 2 weeks a kúrò ńbẹ̀ a lọ sí ilé girls so ilé girls làwa ti sáwálé torí ilé girls yẹn ó mọ dá. èèyàn kan ń gbọ́ wa ń bí wọ́n ní àwọn ọmọ wọ́n ní kí n fún àwọn ní nọ́mbà Ghana làwọn wà wọ́n fẹ́ ràn wá lọ́wọ́ láti bá a ṣiṣẹ́ lórí ẹ̀ nọ́mbà tí mo fẹ́ fún yín yìí kẹ́ bá wa pè ẹni tí ó fẹ́ bá a ṣiṣẹ́ lórí ẹ̀yìn àti anybody tó bá wà ní Ghana ṣé Accra ni bẹ́ẹ̀ni wọ́n ní Accra ni wọn kò ṣáájú wọ débẹ̀ wọ́n ní Accra ni ní Ghana 08079 sọmọ Nàìjíríà ni màdámù yẹn bẹ́ẹ̀ni wọ́n lọ́mọ Nàìjíríà ni màdámù wọn wọ́n lọ́mọ Nàìjíríà ni 0707922 6335 080 wọ́n ní Accra ni o is it Kumasi or Accra wọ́n lọ Accra ni 08079226335 ọmọ Nàìjíríà ni màdámù yẹn 08079226335 ẹ fún wa ní fọ́tò Zainab tó dà tán bá bá wa rí wọ́n á fi bá wa mọ̀ bó ṣe máa rí. mo ti ń kó kí láti Ògòdò. Zainab lélẹ́yìí o Zainab lẹ́wọ̀n yẹn o nígbà tí ẹ fẹ́ ọ̀dà bóòtù yẹn àdírẹ́sì wo ló hàn mí. fóònù ti sọnù. ẹ̀ẹ́dẹ̀ mọ́ lórí. eléyìí ló lọkọ bí alájí níjọ́ tí wọ́n ṣe kéèsì ó lọkọ lọmọkọ wọn tó ń pè é. 08079226335 08079226335 Accra ok wọ́n ní Labadi area rí báwo ló ṣe mọ̀ ọmọ ogbó bẹ̀ ọmọ school junction wọ́n ní agbègbè Labadi ní Labadi area 08079226335 a ń láti rí Zainab kó wa corroborate ní gbogbo tí wọ́n sọ yìí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa
àwọn kan sọ pé ẹjọ́ àwọn ọmọ ìpọ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ tó ń rojọ́ mo farabalẹ̀ gbọ́ ẹjọ́ yẹn torí tí mo fẹ́ mú ni gbogbo ọ̀rọ̀ tọ́mọ yìí sọ bí rọ́bà tiẹ̀ wà ń bẹ̀ òótọ́ ọbẹ̀ pọ̀ jù rọ ọbẹ̀ lọ nítorí pé she was not careful nígbà tó ń sọ̀rọ̀ she does not pick her words she was just talking freely and when she got to a stage tó máa wà emotional unconsciously she was emotional and àwa ní báwa náà ṣe máa ń mọ ẹ tó parọ́ àtẹni tó sòótọ́ ń bí mama mo fẹ́ sọ fún yín wípé gbogbo ọ̀rọ̀ tí Barakat sọ ń bí lálẹ́ yìí I am telling you òótọ́ ló sọ gbogbo ọ̀rọ̀ tí Barakat sọ ń bí lálẹ́ yìí òótọ́ ló sọ kódà tí mi ò bá jẹ́ òótọ́ ń bẹ̀ a jẹ́ pé òun gan gbàgbé iye ẹ̀fọ́ àbó parọ́ àbí kò rántí mọ́ ṣùgbọ́n pé bóyá bó ṣe rìnrìn yẹn ẹ̀rí pé ó mú un láti ibi tó ti rówó ọkọ̀ at everything bó ṣe rìn kódà èyí tí ó kàn wá nínú ọ̀rọ̀ tó sọ ó sọ gbogbo èyí tí ó kàn wá nínú ọ̀rọ̀ tó fẹ́ sọ gbogbo ẹ̀ ló sọ so we are not here to argue we are here to find out about Zainab how can Zainab get back to Nigeria and I'm very sure lágbára Ọlọ́run Zainab máa padà wá sí Nigeria ní ẹnuṣẹ́ tí a gbà yìí tí à ń ṣe yìí bí a ṣe ń tẹ́tí sílẹ̀ láti gbọ́ àròyé àwọn èèyàn ó yàtọ̀ sí bí a ṣe máa ń tẹ́tí bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe máa ń tẹ́tí àti ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa bá a ṣe máa ń mọ bí èèyàn bá ń parọ́ ó jẹ́ ká mọ̀ pé kí Zainab náà máa bọ̀ nílé ọ̀rọ̀ tí Àìná ọ̀rọ̀ tí ẹ ti yanjú bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ tàì náà lọ títí ọ̀rọ̀ tàì náà ti yanjú ọ̀rọ̀ tí Barakat bí tẹ́ gbé wáyé tí a bá ti rí Zainab tó bá ti dé Àìná nílò Barakat ó deserve káràn lọ́wọ́ ká píkẹ̀ láti ibi tó wà yẹn kó náà dẹ̀ máa gbé ayé ìrọ̀rùn lọ ká bá wá bí ó ṣe ṣe freedom ká bá wá bí ó ṣe rí shop ká dẹ̀ ràn lọ́wọ́ kó náà kó wà independent ìgbà yẹn ọkọ rẹ̀ kọ́ ètò ìfẹ́ nìsín mú wá bá mi kí n rí mú wá bá mi kí n bá rí ọkọ rẹ̀ màá bá sọ̀rọ̀ màá wò bọ́yá ọkọ rẹ̀ ni àbókànfẹ́ bọ́ ìrìn àjò ìdákúrekú tá bá ti mọ̀ pọ́kọ rẹ̀ ni yọkọ̀ bọ̀wé pẹ̀lú wa pé tá a bá fi ràn lọ́wọ́ òun ò ní gbé ọ lágbèdá kọ́ sá lọ torí a fẹ́ rí ẹ padà ó pẹ́ jù lóṣù mẹ́fà sísìn káwọn tó ń wò wá mọ̀ pé Barakat wà òkè ó ti rí dáadáa ó lè jọ́ ọmọ líle o ṣùgbọ́n èso ọmọ burúkú inú rẹ̀ dà so eléyìí náà èso ọmọ burúkú mo sọ pé Zainab náà ò lè jọ́ ọmọ burúkú ẹ lè kọ́ ọmọdé bọ ìrìn àjò yín ṣùgbọ́n mi ò rí bí ọmọ burúkú tó bá jẹ́ pọ́ ọmọ burúkú ni ọ́ ni ẹ ní wà ń bí báyìí yes ibẹ̀ lẹ́wà torí pé yóò ti máa dùn mọ́ ọ ṣùgbọ́n mo pity ẹ̀yìn tó ṣẹlẹ̀ sí ẹ boldness o take bold step n ló fi lè sọ lórí gbogbo àgbáyé báyìí torí tó go through kì í ṣe kékeré fún odidi oṣù kan gbáko èèyàn dẹ̀ ń rí kọ́sítọ́mà lójoojúmọ́ o lè imagine tó ṣeé ṣe kó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n nínú kádàrá Ọlọ́run tọ́lọ́ ni ó ṣẹlẹ̀ ni má bọkàn jẹ́ má sunkún ìtàn rí lẹ́ẹ̀fì pa ṣé ẹ ti gbọ́ ẹ dìde ẹ jẹ́ káwa gbégbèsè lórí bá ṣe rí Zainab láti bí ẹ tún bá mi fi Zainab hàn lẹ́ẹ̀kan sí yeah they are victim of circumstances Zainab tí a sọ òní o Zainab tá à ń wá lélẹ́yìí ọmọ Nàìjíríà tẹ́ bá wa rí Zainab tá à ń wá lélẹ́yìí o Zainab tá à ń wá ní o ẹ̀yin tẹ́ wà ní Ghana wọ́n ní agbègbè Labadi area ni wọ́n pè bẹ̀ nọ́mbà tí ẹ máa pè wá sí ní 08079226335 08079226335 ẹ rí mọ́gàjí kẹ́ tó lọ ó máa mọ̀ bó ṣe máa mú ọkọ̀ ẹ̀ wá bá mi màmá ẹ pẹ̀lẹ́. ẹ máa rọ mọ yín. ẹ má wọrí. láti kékeré mo ti kó wọn jáde inú ilé mo ti sọ ajé mi ó yẹ wọn yẹn wọn ká kò sẹ́ni tí ọmọ mi ládùúgbò kẹ̀sì ìnẹ̀ ní ká fọ́lọ́. màmá ẹ má wọrí. pẹ̀lú mo ń wá bí gbogbo gbà. ẹ rí Zainab. omi dá pàlàjì omi náà mo ń dá wá bí omi nìyé mi ní bàbá.
kò sẹ́ni kankan. a rí Zainab bàbá. ìyá Sherifu Aisha ọ̀rẹ́ Zainab ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ àkóbá ni èyí ara wọn eléyìí lè jù sẹ́ yóò ṣoríire kò ṣoríire mà ló fa gbogbo rúgúdù tó wà nílẹ̀ yìí irun orí àti irun abíyá méjèèjì pẹ̀lú irun abẹ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ lórílẹ̀ especially ní Ghana táwọn ibì kọ̀ọ̀kan ẹnì kan ló mọ̀ ẹni bá débẹ̀ ló lè sọ the more you look the less you see ṣó ń ṣeré ni kò sọ́bọ nídọ̀rẹ̀ mọ́ gbogbo ọ̀bọ ló ti gbọ́n Zainab dágòbé sílẹ̀ Aisha ti gbọ̀rọ̀ àdáàbòbò yẹn ó yá dá dùbúlẹ̀ àbó mọ́ tó wá ṣe ní Ghana ni Elédùmarè yóò ṣe Zainab ní rírí o inshallah Alhaji Oríyọmí ẹ kú iṣẹ́ ọpọlọ o Elédùmarè tó ti wà pẹ̀lú yín látẹ̀yìn wa yóò túbọ̀ máa wà pẹ̀lú yín lọ ní ojú òsì ní tìyín bẹ́ẹ̀ ló máa rí 2027 inshallah ẹ̀yin tèmi ẹ kú àtàárọ̀ o thanks for watching.